ẹgbẹ́ òṣìṣẹ́ Nlc mà yarí lórí òfin tó ní kò ní jẹ́ kí wọ́n lè máa yanṣẹ́ lódì mọ́. ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nigeria Labour Congress NLC ó mà ti korojú sí ìlànà kan tí ìjọba Nàìjíríà mà tẹ́wọ́ gbà láti ọ̀dọ̀ National Industrial Relations Policy NIRP. òfin náà tí ẹgbẹ́ òṣìṣẹ́ mà sọ wípé yóò máa darí àwọn lásìkò ìyanṣẹ́lódì ó ní ìjọba Nàìjíríà ní àwọn mà tẹ́wọ́ gbà ní ọjọ́bọ̀ Thursday lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ Nàìjíríà. mínísítà ètò ìròyìn àti ìkéde Mohammed Idrisi ó mà ló mà kéde òfin náà lẹ́yìn ìpàdé ọ̀hún. Mohammed ṣàlàyé wípé òfin tuntun yìí yóò máa ṣe atọ́nà fún àwọn adarí okòwò, àwọn agbanisíṣẹ́, ìjọba àti àwọn àjọ káàkiri Nàìjíríà. yóò tún fi àyè gba àjọsọ nílànà tí wọ́n ń lò lágbàáyé bíi Mohammed gẹ́gẹ́ bó ṣe sọ o. ṣùgbọ́n ẹgbẹ́ òṣìṣẹ́ mà yarí, wọ́n ní ète láti má jẹ́ kí òṣìṣẹ́ yanṣẹ́lódì mọ́ ó ní òfin tíjọba tẹ́wọ́ gbà yìí. ìlànà tí yóò máa darí ìpinnu àwọn òṣìṣẹ́ náà ó ní NLC mà yarí pé àwọn kò ní fi àyè gbà. nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joel Ajaero tó mà buwọ́lù ó mà ló mà ti ní ìjọ lójú gidi ó mà ló mà jẹ́ wípé nínú gbogbo ìlànà tí àjọ tó ṣe àgbékalẹ̀ ìlànà fún àwọn òṣìṣẹ́ ìyẹn National Industrial Relations Policy tó mà là kalẹ̀ èyí tó ní í ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì oníjọba rí mú o. wọ́n ní èyí tó ń fọ́ wọn lórí nínú rẹ̀ ni òun wọ́n mà mú yẹn àtẹ̀jáde burúkú tí wọ́n fi síta náà ó ti tú àṣírí ohun tí àwọn tí a yàn sípò tí wọ́n máa ń rò nípa àwọn òṣìṣẹ́ àti aráàlú. ẹ̀tọ́ ni fún òṣìṣẹ́ tàbí ẹgbẹ́ oníṣòwò láti yanṣẹ́lódì, kò sì sẹ́ni tó lè yọ kúrò lábẹ́ òfin. bẹ́ẹ̀ ni àtẹ̀jáde àwọn NLC ló mọ̀ wí tó sì tako ti ìjọba o. bákan náà òun ni ẹgbẹ́ òṣìṣẹ́ fi àìdùnnú wọn hàn sí bí ìjọba ṣe lo ọwọ́ agbára láti yí àdéhùn ẹlẹ́ni mẹ́ta tó má dà wọ́n pọ̀ padà. àdéhùn náà tó wà láàrin ìjọba, agbanisíṣẹ́ àti àwọn òṣìṣẹ́ òun ló ní àwọn tíjọ́ fẹnu kò lé lórí o. NLC wá ṣàlàyé pé ìgbésẹ̀ tí yóò sọ iṣẹ́ àwọn NIRP di ìwà ọ̀daràn ní ìjọba Nàìjíríà máa ń gbé. bẹ́ẹ̀ ẹgbẹ́ tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ni o. àtẹ̀jáde ẹgbẹ́ òṣìṣẹ́ máa tẹ̀síwájú pé àwọn máa lòdì sí ìgbésẹ̀ yìí látàrí pé ó tako òfin ọdún 1999. gẹ́gẹ́ bí àlàyé NLC, òfin yìí ó ti wà tipẹ́ ó sì wà fún àwọn nǹkan míì nípa iṣẹ́ ni. wọ́n ní ṣùgbọ́n ó wulẹ̀ wu ìjọba Nàìjíríà láti mú abala tó tako ìyanṣẹ́lódì yìí nìkan ni. ìròyìn mà sọ wípé ìyanṣẹ́lódì ìkìlọ̀ ọlọ́jọ́ méje tí ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí tí wọ́n mà gùnlé ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ó mà ló mà mú ìjọba bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun yìí. kọ́lọ̀ ọ̀bẹ Elédùmarè kó bá a tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. àdúrà gbolúwa tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. àánú Ọlọ́run bá rèé yóò wé mi àti rí akúsìmí òpin ọ̀sẹ̀.